Babalawo yìí ti há o, ọmọbìnrin kan ló fipá bá láṣepọ̀ nílọrin. Iṣẹ́ babaláwo orí ayélujára láwọn èèyàn mọ ọ̀gbẹ́ni Sultan Ojúwoni Atakóró mọ̀, táwọn èèyàn sì máa ń lọ ṣe àjò lọ́dọ̀ rẹ̀. Ṣùgbọ́n ẹ̀sùn olè tí wọ́n fi kan ọmọbìnrin ẹni ọdún 21 kan, Firdaus Jimoh, ni wọ́n fi mú un lọ sọ́dọ̀ ẹ̀. Ṣùgbọ́n èyí tí ìbá fi tọ́jú ọmọ tí wọ́n ló ń jalè náà, níṣẹ́ ni Atakóró kì Firdaus mọ́lẹ̀ ló bá ń kó ìbásùn tipátipá fún un. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún sì ti sọ ọ́ di èrò àhámọ́ ọlọ́pàá báyìí o. Ẹnìkan tó bá Aláròyé sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, ṣùgbọ́n tó ní ká forúkọ bo òun láṣìírí, sọ pé ọ̀dọ̀ ọ̀rẹ́ ìyá ẹ̀ kan, Alhaja Ọmọ́wùnmí, ní Firdaus ẹni ọdún 21 yìí ń gbé lẹ́yìn tó ní ìṣòro pẹ̀lú àwọn òbí rẹ̀. Nítorí pé ibi tó ti ń kọ́ṣẹ́ kò jìnnà sí ilé Alhaja Ọmọ́wùnmí, ló ṣe pinnu láti máa gbé ọ̀dọ̀ Alhaja yìí. Ṣùgbọ́n lẹ́yìn bíi ọjọ́ díẹ̀ tí ọmọbìnrin yìí ti ń bá ìyá yìí gbé, ló ní òun kò rí àwọn góòlù òun mọ́. Ló bá kó àwọn ọmọ rẹ̀ méjèèjì, Medina àti Àyìndé, pẹ̀lú Firdaus lọ sí àgọ́ ọlọ́pàá B Division nílùú Ìlọrin gẹ́gẹ́ bí afurasí. Ó tẹ̀síwájú pé ní kété tí wọ́n kúrò lágọ̀ọ́ ọlọ́pàá ni Alhaja Ọmọ́wùnmí tún mórí lé ìlú Ìbàdàn lọ́dọ̀ babaláwo Atakóró. Ṣé wọ́n ní bó bá rí ni lójú àábí fálẹ́rè? Èyí ló mú kókó àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ sọ́dọ̀ babaláwo ọ̀daràn yìí. Wọ́n ní kó bá àwọn gbé ifá janlẹ̀ kí ẹlẹ́rìí ìpín tàṣírí ẹni tó hùwà àfọwọ́rá náà láàrin àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta. Atakóró yẹ ifá wò, ó sì ní kò sí èyí tó jí góòlù nínú wọn. Ṣùgbọ́n Alhaja fárígá pé Firdaus lòun fura sí pé ó jí góòlù òun gbé. Ó ní kí Atakóró yẹ ọmọbìnrin yìí wò dáadáa. Ló bá fi Firdaus sílẹ̀ lọ́dọ̀ babaláwo. Òun àti àwọn ọmọ tiẹ̀ méjèèjì, Medina àti Àyìndé, lọ wá ibì kan sùn nílùú Ìbàdàn lọ́jọ́ náà. Ṣùgbọ́n èyí tí babaláwo yìí yóò fi ṣe ohun tí wọ́n torí ẹ̀ wá bá, ọmọbìnrin tí wọ́n fi sọ́dọ̀ ẹ̀ yìí ló kì mọ́lẹ̀, ló bá fipá bá a sùn kárakára nígbà táwọn Alhaja lọ tán. Wọ́n ní oògùn kan ló fi lù ú láyà, ó tún fi òróró kan pa á lójú ara, èyí tó mú kí iná yọ lára ẹ̀. Lásìkò ọ̀hún ni ọmọbìnrin náà kò mọ ohun tó ń ṣẹlẹ̀ sí mọ́. Ló bá fi tipátipá bá a lò pọ̀ lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ kí ilẹ̀ ọjọ́ náà tó ṣú, tí ẹ̀jẹ̀ sì ń jáde lójú ara ọmọbìnrin yìí nítorí pé kò tíì mọ ọkùnrin tẹ́lẹ̀. Èyí ló mú kí wọ́n gbé Firdaus lọ síbì kan tí wọ́n ti lọ tọ́jú ẹ̀. Lẹ́yìn ọ̀sẹ̀ kan tí wọ́n ti padà sílùú Ìlọrin ni wọ́n gbé Firdaus lọ sílé ìwòsàn, níbi tí dókítà ti sọ pé ara ọmọbìnrin náà ti ń jẹrà o, tó sì bẹ̀rẹ̀ sí gba ìtọ́jú lọ́dọ̀ tiwọn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara, DSP Èjìrẹ́ Adétóhùn Adéyẹmí, tó sọ̀rọ̀ yìí di mímọ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Túsídéé ọjọ́ 5 oṣù kejìlá yìí, ní ọwọ́ ọlọ́pàá ti tẹ Atakóró pé ìlú Èkó ni àwọn ti rí i mú lọ́jọ́ Àbámẹ́ta Sátidé ọ̀sẹ̀ tó kọjá yìí. Ìwádìí sì ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ náà, àti pé lẹ́yìn ìwádìí làwọn yóò taari afurasí ọ̀daràn yìí sí ilé ẹjọ́. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.